tọ́ ẹ wá súnmọ́ bí ẹ wá gbọ́n tí Akínwùmí Ambode ẹni tó ṣe gómìnà ní ọdún 2015 sí ọdún 2019 léyìí tí Sanwó-Olú gba ipò gómìnà ní ọwọ́ rẹ̀ ìyẹn ní ìjọba ìpínlẹ̀ Èkó Lagos State. Akínwùmí Ambode òun ni wọ́n lọ bí léèrè gbogbo àwọn tí ó ń lọ nípa òṣèlú. Wọ́n wá bí léèrè pé ní ọdún 2027 kí ni àfojúsùn ti tiẹ̀ náà, ṣé yóò sì wà pẹ̀lú ọ̀gá ẹ̀ ìyẹn President Bola Ahmed Tinubu, àbí gbélé oró sọ tí ń bẹ ní àárín wọn ó sì ń tẹ̀síwájú ni, àti pé kí ló fà á gan-an tó fi jẹ́ wípé gbogbo wọn ni ó dàbí gbà wípé wọn ò jọ sí ní ojú ọ̀nà kan náà pẹ̀lú President Bola Ahmed Tinubu. Kété tí wọ́n sọ ọ̀rọ̀ èdè bẹ́ẹ̀, ó ní ẹ jẹ́ kémi sọ fún yín o, òun Yorùbá ní òun tó sì jẹ́ ọmọ bíbí ìlú Ẹ̀pẹ́ ní ìpínlẹ̀ Lagos State. Ó ní òun yìí ṣe àfibisú olóore tòun o, nítorí pé ẹni tó bá ṣe ni lóore tá a fi gòkè àgbà, bírú ẹni bẹ́ẹ̀ tó bá wù kó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà kò yẹ kéèyàn lè rí ìyún rò mọ́. Ó nítorí di eléyìí sẹ́ni tó ṣe pé Ọlọ́run ló sábàbí tóun wá fi di gómìnà odidi ọdún 4 ní ìpínlẹ̀ tó ṣe wípé ẹni ọrọ̀ ajé rẹ̀ ló dáa jùlọ ní gbogbo ilẹ̀ Áfíríkà. Tó sì parí ọdún 4 ọ̀hún, Ọlọ́run sì kádàrá wípé Ambode ni yóò wà ń bẹ̀. Ó ní ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ fún yín o, gẹ́gẹ́ bí Kìrìtẹ́nì, ó ní àwọn àsìkò kọ̀ọ̀kan Ọlọ́run ló mọ adarí kọ̀ọ̀kan tí ó wà níbì kọ̀ọ̀kan lásìkò kọ̀ọ̀kan. Èèyàn lè fẹ́ táyé kí Ọlọ́run sọ wípé rárá ní aago báyìí sí aago báyìí Kẹ́hìndé ni ó wà níbẹ̀. Ó ní bọ́rọ̀ Ọlọ́run sì rí nìyẹn. Ẹni tó bá ti wá gbà bẹ́ẹ̀ yóò mọ̀ pé ọkàn òun ó balẹ̀, nítorí pé kí ni, kò ní máa gbé iṣẹ́ Ọlọ́run, kò ní máa gbé fẹ́ dà. Ó ló ti wà nú àkọọ́lẹ̀ pé ọdún 1999 sí 2007 Bọ́lá Ahmed Tinubu òun ni ó jẹ́ gọ́vnọ̀ fún ìpínlẹ̀ Èkó. 2007 sí 2015 ó ti wà nú àkọọ́lẹ̀ Ọlọ́run pé Rájí Fáṣọlá Senior Advocate of Nigeria òun ni ó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó. Ó jọ wà nú àkọọ́lẹ̀ Ọlọ́run pé 2015 2019 òun Ambode lòun máa ti kíni o, lòun máa di gómìnà. 2019 sí 2027 ó ti wà nú àkọọ́lẹ̀ Ọlọ́run wípé Ambode wípé Sanwó-Olú òun ni yóò jẹ́ gómìnà Èkó. Ó ní tó di eléyìí òun tòun o, òun gbà pé ntọ́lọ́run ọba àlékiọlá tó bá fẹ́ ṣe kò sẹ́dá kan tó lè yí lọ́wọ́ bí ó ṣe lọ nù. Wọ́n á béèrè pé dáa àwọn apá tó ṣẹlẹ̀ ńgbà náà tí ó fi jẹ́ pé primary election kò bọ́ sí lọ́wọ́ tẹ́ ẹ̀ fi rí gbà. Ó ní kò sí nǹkan kan ntọ́lọ́run fẹ́ kó ṣẹlẹ̀ ni ló ṣẹlẹ̀. Ó dà ńgbà náà àwọn gbà bẹ́ẹ̀. Báwo wá nípa àwọn bíi Aregbesola, àwọn bíi Fáṣọlá tó ṣe wípé gbogbo yín pátá ẹjọ́ wà pẹ̀lú Tinubu tẹ́lẹ̀ ni, ṣùgbọ́n lónìí òun kàkú ti wà lọ́tọ̀ọ̀tọ̀. Ó ní ta ló sọ fún ọ bẹ́ẹ̀? Ó lóun àti Fáṣọlá ń pera wọn, Fáṣọlá àti Tinubu ń pera wọn, òun àtọ̀gá àwọn ń pera wọn, kò sí ìjà kan láàrin àwọn. Níbo wá sọ bẹ́ẹ̀ ọ̀nà ẹ̀dá ẹ̀dá kọ pé ààrẹ Tinubu àti Aregbesola pé wọ́n ń pera wọn. Ó ní tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé òun àti Fáṣọlá ìlànà jọ máa ń pera àwọn dáadáa. Òun sì á máa pe Aregbesola, òun sì máa ń pe ọ̀gá àwọn. Ó sì gbọ́ òun ò ní máa béèrè pé àbó ni, ṣùgbọ́n tó wọn àti Fáṣọlá bá jọ sọ̀rọ̀ àwọn máa ń pè èmi àti Jagaban àmọ̀jọ sọ̀rọ̀. Ó ní bó ti jẹ́ nìyẹn. Ó ní bóyá jà ń bẹ bóyá jà ò sí òun ò mọ̀, ṣùgbọ́n tóun òun ò bẹ́ẹ̀ nìkan kan jà. Ọ̀gá àwọn President Bola Ahmed Tinubu sì bóun náà jà dépò yóò bá Fáṣọlá jà. Ó ní rí i pé ní àìpẹ́ yìí ẹni Fáṣọlá ló sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan nípa wípé gbogbo ìgbàkúgbà ibi tí Tinubu bá ń lọ òun náà wà pẹ̀lú rẹ̀. Ó wà ní sọ̀rọ̀ nípa tí wọ́n ń bẹ lẹ́mìí yín tẹ̀yìn ń gbèrò òun. Ó ní tẹ̀ ń bẹ̀ ni wípé ọ̀rọ̀ Tinubu ó lẹ̀ gẹ́ bí iṣẹ́ tọ́lọ́run ti parí ni. Ó ní 2027 bí eré ní ó ṣe rí nígbà tá a bá tó rí i pé wọ́n dìbò Tinubu tó wọlé padà. Ó ní torí pé kí ni òun bóun ṣe wà yìí, yàtọ̀ sí pé bóyá Tinubu ṣèrànlọ́wọ́ kan fóun rí, òun ò lérò
wípé ìjọba kan lè wá látọwọ́ Yorùbá tí yóò jẹ́ kí Haúsá mọ ibi tí Haúsá fi mọ ibi tí agbára wọn mọ, tí Yorùbá fi mọ̀ pé tọ̀ ibi táwọn náà wà rè, tí Yorùbá fi mọ̀ pé tó ń kálukú wà rè, tí ó wàá máa pín nǹkan tí ó mọ̀ pín déédéé bó ti tọ́ àti bó ti yẹ. Ó lóun ò mọ̀ àfìgbà Tinubu tó débẹ̀ ó ní ta ni ẹ bí da tax reform bill ta ni ẹ bí da tí ó sọ pé òun fẹ́ fi irú aṣọ bẹ́ẹ̀ róṣọ ní ayé àwọn ìjọba àná. Ó ní ẹ̀wọ̀n tó ṣe lórí ìyún oníka tó wá kú òǹbẹ̀ student loan lórí school fees ó ní ìjọba ò ló ṣe rí. Ó ní Tinubu ló ṣe léyìí. Bákan náà ni pé kò wá sí ibì kankan ní odidi orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ẹ̀ tí ní rí ọwọ́jà pé iṣẹ́ ìjọba ń lọ. Bákan náà ẹ wo iná ní ìgbà kan iná wa kò ju bí 20% lọ tá a fi ń rí operate. Lónìí ó ti ń súnmọ́ bí 65 to 70%. Nígbà tí Tinubu bá parí sáà kejì pẹ̀lú ògo Ọlọ́run á ti máa taná nítorí pé kíni tá a bá tún kó ń bẹ́ẹ̀ ó lè jábọ́ síbi ètò ọrọ̀ ajé. Ẹ lọ sí gbogbo àwọn ibi tí wọ́n ti ń gbin nǹkan nígbà tí ó bá di January tí February ọdún tí ń bọ̀ ẹ rí bóńjú ó sì kí n gbé ìjọpọ̀ yanturu. Bákan náà ni pé ẹnìkan ò gbéná wojú United States of America rí. Tinubu nìkan ló gbéná wojú United States of America nígbà Trump tó sọ wípé òun ò make sure pé òun ò increase tàrífù lédè Nàìjíríà lórí gbogbo tí a bá ń kó wọ síbẹ̀. Tinubu ṣe àkọ́kọ́ ń bẹ̀ wọ́n kọ́ gbé àwọn kan wọlé tẹ́jọ́ ọmọ Nàìjíríà gbogbo nǹkan tá à ń kó lọ sókè òkun àwọn eléyìí wọ́n dá iléeṣẹ́ rẹ̀ lẹ́nu bíbáyìí tó yẹ pé ní tí wọ́n bá pa finishing product ẹ̀ iná wọn tún padà mọ́ kó lọ sókè òkun. Orílẹ̀-èdè Amẹ́ríkà ní Adípèlé ká tó wá rí taláìwí ó tún bọ́ sínú BRICS ó ṣe ìpàdé pẹ̀lú wọn léè tó ṣe wípé àti ń rí yàtọ̀ rẹ̀. Bákan náà ni wípé ó float náírà tó yẹ pé ní gbogbo nkàlùkù fi ń kó owó tẹ́ fi ń kó owó jẹ. Gbogbo ilé ìwà pátá iṣẹ́ ribiribi ni tí yóò sì wojú ẹni kankan láì ṣe gbogbo nǹkan tó ń ṣe. Ẹni tó ti wá ṣe déédéé léyìí ṣùgbọ́n ìròrí àwọn ọmọ Nàìjíríà ni pé bí kẹ́nìkan wọ ọbẹ̀ kó kàn kó gbó abúkò lẹ̀ hàì kó sì kó dáadáa wọ ọbẹ̀ ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ ìjọba ó ní òrí bẹ́ẹ̀. Oníṣòwò 2027 tàbí ṣùgbọ́n òsì òun tòun òun wà pẹ̀lú ọ̀gá àwọn tó lè jẹ́ wípé òun dúró tì í lẹ́yìn kàǹpé. Ó ní gbogbo tó kálukú wá ń sọ nípa pé ẹnìkan oníkódà gbogbo èèyàn tí gbogbo èèyàn bá sọ wípé àwọn wà lẹ́yìn ẹnìkan tọ́lọ́run bá sọ pé òun ò sí lẹ́yìn rẹ̀ kà sí ẹnìkankan lẹ́yìn ẹni náà tí gbogbo ìbá tó wá kò lẹ́yìn ẹnìkan tọ́lọ́run bá ní mo wà lẹ́yìn rẹ̀ á jẹ́ pé ẹni náà ni a máa rí gẹ́gẹ́ bí aláṣeyọrí. Ó ní Tinubu Ọlọ́run ló dúró tì kì í ti pàgbára rẹ̀ ni. Ó ní ẹni tọ́lọ́run bá ti wá dúró tì ọ̀ràn yẹn náà ní kéèyàn náà dúró tì. Ó ní tàǹkan bá wá kóra wọn jọ kódà kó kúrò ní ẹgbẹ́ ADC kó ní pé ẹgbẹ́ ADA ni kódà kàdú kúrò lẹ́gbẹ́ ADA kí wọ́n lọ sí ní ẹgbẹ́ AMA gbogbo tó kí wọ́n lọ pápátá ojú báyìí wọ́n ò sì rí ní 2027 nígbà Tinubu tó bá wọlé. Wọ́n wá ní bóun ni só wu ẹ̀yin náà kí ẹ tó lọ fún gómìnà sáà kan tó kù sí torí pé ní gẹ́gẹ́ bí òfin fi ààyè gbà á láti lọ fún gómìnà tàbí pírẹsidẹ́ǹtì fún sáà ẹ̀ẹ̀mejì ṣùgbọ́n sáà ẹyọ kan lẹ lọ ní 2015 sí 2019 tó fi di wípé Ambode ó bọ́ síbẹ̀. Ó ní tí Ọlọ́run bá mú gbà láàyè wá ó wu òun kó n tún lọ sáà kan yòókù. Wọ́n wá rí ìdágbà náà fẹ́ contest ní 2027 ni. Ó ní tó bá dàsìkò àti su fùrọ̀ ńlá tá a bá débi bíríìjì bá a ṣe fò yóò nà. Ó ní torí délé ó ní wípé fún àṣeyọrí ìròyìn àkókò ẹ bá wa share ẹ bá wa like ẹ bá wa comment ẹ wá bá wa fi ọwọ́ yín ẹ bá wa fi follow page yìí pẹ̀lú ògo Ọlọ́run ọwọ́ yín yẹn Ọlọ́run lè jẹ́ kẹ́ ẹ fi gbókùú ọmọ sìn ire o.